Ìlọrin aláṣẹ solid works hòtẹ́ẹ̀lì ẹ̀dá ààrẹ tó ajẹ́wọ́ máa tiẹ̀ àbẹ̀fẹ́ orí ẹ̀ kò ní múlú lọ́jọ́kọ́jọ́. Awanjola la ilaha Muhammadu Rasulullah Muhammadu Rasulullah la ilaha illallah. Jẹ́ ká jọ gbọ́ lóhùn tóbi Allahu Akbar. Jẹ́ jọ gbọ́ lóhùn tóbi Allahu Akbar. Ìwà pé kémi kò pé Allahu Akbar. Láti tó jẹ́ tó, bàbá mọ́jọ́ ọ̀gá.
solid nuts. Ọba mẹ́rin tó ń jẹ́jọ́ fún mi. Ìmọ̀lẹ́ tí tó fẹ́ ní àtẹ̀rẹ̀ kàkà ọdún alẹ́. Ẹkú kìíní tó fẹ́ yàtọ̀. Ọlẹ́jọ́ rẹ̀. Ọdún jìjọ́ lọ́wọ́. Wọ́n ṣèṣe. Ọmọ tó lọ bá ọmọ tó. Abẹ́fẹ́ àdúgbò. Wọ́n ṣèṣe. Lọ́wọ́ alábẹ́fẹ́ o, alábẹ́fẹ́ ta orí jì. Lábàbẹ̀ lọ́wọ́ alábẹ́fẹ́ kí ló ṣe kó jọba. Olówó lọ́wọ́ onílé lórí kí ló ṣe kó jọba. Aya ń bẹ nílé ọmọ wa lọ́dọ̀ kí ló ṣe kó jọba. Ayé máa ń bèrè lọ́wọ́ alábẹ́fẹ́ o, alábẹ́fẹ́ ta orí jì. Ẹ̀rọ máa ń bèrè lọ́wọ́ alábẹ́fẹ́ kí ló ṣe kó jọba. Ẹ̀fọ́ fàfẹ́, ẹ̀fọ́ fàfẹ́. Akọkùn máa gbẹ́sẹ̀ nìkan fún babaláyé tó ṣùgbọ́n délé. Akọkùn délé. Fojú fẹ́ gan mi. Mo sì rówó, mo sì rọ́lá. Mo parí lọ́lọ́sẹ̀ yìí. Ọmọ ìṣàlọ́ bí ìgbà fún. Akọkùn délé mi, délé tó ṣùwà, ẹ̀ṣẹ̀ ìnáwó ní sanwó ẹ̀ akọkùn. Ọkọ̀ tó ń lọ́gbọ́, ilé torú máa wò lẹ́wọ̀n àgbọ̀. Kábíyèsí ló sì lórí mi, ẹ̀fà ilé torú, ìmọ̀lẹ́ akọkùn tó ń yẹ lóṣùwà, ìlú onítìrì ẹ máa rò ó. Kábíyèsí orí ìtìrì wá sí mi. Kábíyèsí orí ìtìrì wá sí mi. Mo tọ́ lọ bí nìkan, ẹni tó jọ bí. Ọba omi tí mi ò kábíyèsí náwó, ọlọ́sàlẹ̀ wọn náwó, kábíyèsí náwó, àwọn tọ́ba jí mi lọ́nà sí mi. Àwọn tó lójú kò ọba mi sí mi, olójú ọba mi sí mi, olójú kò ọba mi sí mi. Àwọn ìjàlá fàlẹ̀ ọba mi sí mi.
tó lójú àwọn tó lójú àwọn tó lójú ọba mi sí àwọn lójú ọba mi sí àwọn tó lójú ọba mi sí àwọn tó ní ti ní wá sí ọba mi sí olójú ọba mi sí ọba mi sí ọba mi sí gbogbo ètò ìrẹ́pẹ̀ gbogbo mi ọba mi sí ọba mi sí gbogbo ìtòrí gbogbo mi ọba mi sí ọba mi sí alábàlẹ̀ jẹ́ kọ́ba bàbá ẹ̀ lọ́ba bàbá tó bẹ̀rẹ̀ kọ́ba bàbá ẹ̀ lọ́ba. Sí mi àìjọ ọba Adékúnlé máa ká máa fi kọ́ ọlọ́run nínú òkúta àjọ kílẹ̀ ń fọ́ ọba pẹ̀lú ọba aláṣẹ ọba. Kílẹ̀ ń fọ́ ọba pẹ̀lú ọba aláṣẹ. Sana ekipana Sana ekipana Achipana remuni Ana remuna Sana pana Sana pana Sana pana
Christopher. Olórí Christopher ló. Àwọn sọ̀nà ló mú Bùsọ̀lá pamọ́. Panápaná mi Bùsọ̀lá o. Èyàn ti Mr. Wise gbọ̀gbọ̀. Èyàn bá ìsílẹ̀ láti o. Èyàn tó mú wa ṣìnà fẹ́rẹ̀. Musa aṣọ mi. Lókùnrin lórí àbáyé ìbájú. Èyàn tá a bá dùn náà ní. White show feeling. White, I'll prefer them in advance. Gbogbo second of September, òun ṣàlọ́jọ́ bí ìyẹn. White mi, white yóò ṣe, èèyàn ti ṣí ọ̀pẹ náà gbọ̀ngàn. Bùsọ̀lá mo bá ẹ̀jẹ̀. Ọmọ lọ́lọ́ máa gbèsè ní gbọ̀ngàn. Ẹjẹ́ ṣẹlẹ̀ òní gbọ̀ngàn. Ìdúró pẹ̀lú ní gbọ̀ngàn. Aláṣẹjọ́ abẹ́sì ti máa wọlé ọmọ parí ìṣèkọ́lá. Ó ti dá fún ju owó tẹ́lẹ̀ electronic mẹ́jọ Dr. Saidi máa wọlé. Mo ṣe báwọn jọ fún. Adékọ́lá ọmọ Adéwájú. Vice President ìlú ẹgbẹ́ mi. Olórí ẹgbẹ́ sọ̀dà ìgbọ́. Ọmọ bàbá ọlọ́dọ̀ mi. Ọmọ kọ́lá òṣèbí kan. Olórí ẹgbẹ́. Supreme Leaders Forum. Ẹgbẹ́ náà ní bàjẹ́ láíláí. Mo ṣe Adékọ́lá mi báwọn jẹ. Mo dúpẹ́ Abíọ́dún mi, àrí ìṣèkọ́lá mi, abẹ́rẹ́ sí ti. Electronic control, abẹ́rẹ́ sí ti. Abẹ́, ọmọ àríṣe kọ́lá, ọmọ àríṣe kọ́lá. Àlàyé mi àfẹ́jì. Ẹ̀ṣẹ̀lẹ́kùn àfẹ́jì lóòrè. Àbújá connection àmẹ́lò. Olùkọ́wé kọjá lọ àfẹ́jì. Àdínú ọmọ àfẹ́jì. Ikú tí ọba àpàdé àfẹ́jì. Lọ́wọ́ sí mi ní àbámá dúpẹ́. Ẹ̀rù ló máa ń ẹ̀ṣẹ̀ wà. Dr. Saidi Ọba.
ọmọ òkú àrùn tó ń yẹ sáré ní àjànàkú àwọn olẹ́mọ̀ àbátúmẹ́ òṣè àwa rẹ̀mí àwa olójú àrètè ọmọ fáyìn tó kọ̀ àwa bẹ́ẹ̀ wà tó àwa. Àti ẹlẹ́ni ẹ̀jẹ̀ kàmílẹ̀ ìwé aṣíwá sí ni àwòrán ẹ̀ máa rọra ṣé bó ṣe wù ẹ́ tọgbẹ́tọgbẹ́ ní àjànàkú tọgbẹ́tọgbẹ́ ní àjànàkú. Àbúrò tàlájú smarto 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 alájí aláyé ńlá smarto alájí ọmọ agbọ́dúnrí smarto alájí bàbá alájẹ ní. Thanks for watching Gboah TV. Remember to subscribe to our channel for more awesome videos. As we regularly release new content, we reward our top commenters every month. Thank you.